Hello. Ẹ̀yin èèyàn mi o, ó Gargantua. Wọ́n ní Dèjì of Àkúrẹ́, wọ́n ló ti gbaná jẹ́nsìn. Bí wọ́n ṣe ń treat ọmọ òun, òun ò nífẹ̀ẹ́. Òun ò nífẹ̀ẹ́ sí i. Wọ́n ní kí ló ń jẹ kábíyèsí Ọ̀ọ̀ni. Wọ́n ní kò wú àwọn lórí dáadáa. Pé lóòótọ́ ó try níwọ̀nba tiẹ̀ pé ṣùgbọ́n kò tó. Wọ́n ní ìtókù sì ni pé kò sí security tó fún ọmọ àwọn ìyẹn Queen Naomi. Queen Naomi, èní àwọn ń lọ sákúrẹ́, ọ̀la mò ń lọ sákúrẹ́. Wọ́n ní Queen Naomi lákúrẹ́ pé òun ò tiẹ̀ fẹ́ kí Queen Naomi máa kúrò ní ọ̀dọ̀ ọkọ ẹ̀ ní ààfin. Bó ṣe wá jẹ́ pé àwọn olórí túláàsì ò jẹ́ kí ọmọ àwọn gbádùn. Ó ní tẹ́lẹ̀ ló ń sọ pé tẹ́lẹ̀ báyìí pé every time ló máa lọ sí ààfin tó ń lọ parí gbogbo awuyewuye tó wà láàárín kábíyèsí ní kínní. Ọmọ yẹn kò ní fọkànbalẹ̀, kò ní sinmi. Wọ́n ní kò ní sinmi ní kí ló ń jẹ́. Kò ní sinmi ní ààfin. Kí ló dé? Pé this time around pé ọmọ yẹn wà lákúrẹ́ sí, òun àtàwọn ẹ̀ wọ́n gbádùn. Pé ṣùgbọ́n kò ì tí tó. Òun bèèrè pé àwọn kí ló ń ṣẹlẹ̀, wọ́n láwọn olórí tún gbé tiwọn dé, wọ́n tún gbé ṣe dé pé òun ló ń ṣe ọmọ yẹn tó fi ń wá sákúrẹ́. Ṣe pé bóyá ó dúdú nù Naomi. Pé ṣùgbọ́n gbà tó sọ gbogbo nǹkan tí ó tún gbé òun, ó ní tó tún gbé òun wá sákúrẹ́. Ó ní sìn, ó ní ìdúró sí ìbẹ̀rù sí o fún wọn o. Ó ní gbogbo àwọn olórí yẹn, ó lóun ti ṣe tán láti dí pẹ̀lú wọn. Ó ní kábíyèsí, òun ló mọ nǹkan tí covenant tó wà láàárín òun àtàwọn olórí o. Tí ò mọ nǹkan tó yẹ kó ṣe fún wọn. Pé ṣùgbọ́n ní tòun concerning àwọn ọmọ tòun tó wà ní ibẹ̀ yẹn. Ó ní kò sí bó ṣe kò sáì ṣe. Òun ṣe tán láti gbaná jẹ pẹ̀lú wọn. Ó nìkan sọ pé kinní kan, òun ò lè kúrò láàfin. Òun lòun sponsor ààfin. Òun lòun sponsor gbogbo owó tí wọ́n ṣe. Gbogbo kinní kan Gbádàkọ̀ pé òun lòun sponsor ààfin. Ìkan àdìdá ní òun CEO of kinní kan Gbádàkọ̀. Èkejì á ní àlọ́yà lòun o. Lọ́yà lòun. Nígbà náà wà ń kọ́. Ó lóun máa fàbọ̀ sí. Ó ní wọ́n sọ ṣé ìyẹn lo owó tẹ́wá lẹ́ni. Tẹ́ ń braga ló pẹ́ lówó irú owó òun tó pàápàá jùlọ èyí tó sọ fún ọ̀rẹ́ pé òun ni billionaire. Ó ní wọ́n máa probe kọ́ mọ irú iṣẹ́ tó ń ṣe. Iṣẹ́ wo ló ń ṣe tó fi di billionaire? Iṣẹ́ wo ló ń ṣe tó mú owó wá fún? Kó wá narrate ẹ̀ dáadáa fún wọn. Wọ́n ní àbí kò fẹ́ kán expose òun ni. Mi ló billionaire, mi ló lówó jùlọ, mi ló ṣe kinní. Tó kò tiẹ̀ jẹ́ ká tiẹ̀ gbọ́ràn. Ó ní gbogbo ọ̀nà máa probe o. Ó ní irú owó wo ló spend ní ààfin tó jẹ́ pé ó bá sọ pé tí ò sí lọ́wọ́ kábíyèsí tí kábíyèsí ò lè sponsor ara ẹ̀ fún rẹ̀. Ṣé ìwọ ló ń fún kábíyèsí ní gbogbo contract tó ní? Àbí ìwọ ló ń influence gbogbo àwọn contract, ìwọ ló mú contract yẹn wá? Pé kò lọ wo Naomi tó lọ rin fi tó ń sọ pé kinní. Tí wọ́n bá ní kán mú báírò kan ká gbogbo nǹkan tí Naomi ní pé ṣé o lè stand ẹ̀? Pé wọ́n á kà. Gbogbo opportunity tí Naomi ní káàkiri. Kí ni nǹkan tó wà lọ́wọ́ ẹni tó sọ pé òun ni heaven and earth tó kàn kó ààfin láyà jẹ? Pé gbogbo influence tí Naomi ní kì í máa ṣe kékeré. Gbogbo global kinní kan, global influencer Naomi ló wà níbẹ̀. Wọ́n ṣàka gbogbo everything tí tó ti fún gbogbo àwọn kinní tó ti fún kẹ́ Naomi pé kó lọ represent. Tó ṣe owó ni. Èwo ni ìgbín represent nínú gbogbo? Èwo náà pé ìgbín sínú ẹ̀? Tí gọ́ọ̀mẹ̀ntì sọ fún ṣé kàgàgà yìí tí wọ́n sọ pé ìyàwó Tinubu tó ń ṣe fún Naomi. Ó ṣàǹfún ní gbogbo influence, everything, influencer lóríṣiríṣi fún Naomi. Kí ni gbogbo ìtẹ́yìn ṣe? Ìwọ lọ́yà, ìwọ CEO, ìwọ ni millionaire, billionaire.
pé òun tóun bá dìde sí yín bá yà yín lẹ́nu kí ló dé tẹ́ ẹ̀ jẹ́ kí ọmọ àwọn gbádùn. Ó lóun nìyẹn sè èní mò ń lọ sákúrẹ́ ọ̀la ọmọ yẹn wá sáàfin ọ̀túnla ó wà lákúrẹ́ ìtókù ó wà láàfin kí ló ń ṣe yín. Ẹ̀yin ò tiẹ̀ ẹ pé ẹ kéré sí nọ́mbà o ibi tí wọ́n ní kí gbogbo máa gbé ni gbogbo máa gbé ni Naomi máa gbé o torí Naomi ló ní pé kán tiẹ̀ bẹ̀rẹ̀ láti Genesis to Revelation Naomi láti ilẹ̀ pẹ̀pẹ̀ Naomi ni ìyàwó gidi tó mọ̀ tó dúró ti kábíyèsí pé ṣùgbọ́n ẹ̀yin kan sáré wá ẹ̀ ní influence kankan ní ara kábíyèsí ẹ̀ẹ́dẹ̀ sọ pé òun lọ sọ ṣé owó kábíyèsí ni kábíyèsí náà owó Mary ní kábíyèsí náà ni àbí kí ni ìtumọ̀ pálapàla ẹ̀ ó lóun ò tiẹ̀ ní gbálẹ̀ yọ fún un ní this time around wọ́n ní Dèjì Àkúrẹ́ ti bínú tán wọ́n ní tẹ́ bá gbọ́ gbogbo àwọn ìtò mo ti ẹ̀ sọ kò tiẹ̀ ṣe kínní tẹ́ bá gbọ́ gbogbo nǹkan tó sọ pé Dèjì Àkúrẹ́ àwọn heavy influence tí Naomi ti ṣe pé nítorí pé Naomi dákẹ́ àbí téèyàn bá quiet pé títorí ẹ̀ pé ó ti gọ̀ pé kò gọ̀ o pé nǹkan tí òun máa fi ojú àwọn olórí láàfin òun ti dìde torí òun náà jẹ́ kan náà àwọn èèyàn pàtàkì ní àwùjọ ní ilẹ̀ Yorùbá wọn ò lè kó yan Dèjì Àkúrẹ́ kéré ní ilẹ̀ Yorùbá torí òun jẹ́ ìkan gbòógì nínú àwọn ọba ilẹ̀ Yorùbá kí ló ṣẹlẹ̀ kí ló dé ṣé wọn mọ̀ pé Naomi yẹn pé ọmọ Dèjì Àkúrẹ́ ni ọmọ ẹ̀ gangan ni kì í ṣe pé bóyá ọmọ téèyàn bá tó bí fún rẹ̀ láti kun ẹ̀ ní ọmọ ẹ̀ tó jẹ́ pé ọmọ tó ju ọmọ lọ òun ni ọmọ Naomi jẹ́ fún Dèjì Àkúrẹ́ wọ́n ní Dèjì Àkúrẹ́ ìfi Naomi ṣeré kí ló ṣẹlẹ̀ pé pé kábíyèsí ẹ tètè mọ nǹkan tẹ́ fẹ́ ṣe torí òun máa dé sí ọ̀dọ̀ àwọn kò kí òun fẹ́ láàárín àwọn olórí wọn yẹn kọjá torí eléyìí lágbára kábíyèsí kí ló dé pé òun máa dìde ńsìn pé òun ti dìde òun dẹ̀ máa probe ibi tí Mariam tó pariwo owó tó ní wá ṣàlàyé fún gbogbo Nàìjíríà àbí ìtumọ̀ eléyìí wọ́n gbé gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní ṣègbéraga fún kábíyèsí ṣé ìtò sọ pé òun ni lọ́ọ̀yà ló ń jọ kábíyèsí lójú ni àbí ìtò sọ pé òun ni kí ló ń gẹ CEO of kínní kan ṣé òun ló ń jọ kábíyèsí lójú ni àbí ìtò sọ pé òun ni bílọ́níà ṣé owó ni kábíyèsí ò rírí àbí kí ni ìtumọ̀ nǹkan tó fi dákẹ́ pé tiẹ̀ nìyẹn o ti kábíyèsí nìyẹn o tó fi ń ṣe bí pé bóyá gbogbo ìyẹn náà ń kà fún tóun náà tó dàbí pé kò mọ nǹkan tó yẹ kó ṣe pé this time around Dèjì lòun ń bọ̀ pé òun bá fèsì àwọn olórí yẹn fúnra o yìí máa ṣe kékeré wọ́n ní ọba Dèjì Àkúrẹ́ ó mà ti gbaná jẹ́ ó mà ti dìde tán tó ní òun fẹ́ dìde láti mọ nǹkan tó ń dé Naomi ní ààfin ẹ̀yin èèyàn mi kì í dùn kó pọ̀ ṣókí lọ bí oge ẹ lọ bá mi lọ jíròrò fún yẹn kẹ bá mi dá sí ẹ ṣe bẹ ṣe tẹ́tí sí wa ẹ bá mi share kẹ bá mi like kẹ́dẹ̀ bá mi subscribe ẹ ṣe gan God bless you because wọ́n ní ìjọ tán bá rí mi níbí ń wọlé àwọn olórí yẹn àdúrà tá à ń gbà fún kábíyèsí kó tètè bẹ̀rẹ̀ sí ní gbègbèsè nǹkan tó wà láàrin wọn kí Ọlọ́run kó tú àṣírí yẹn dànù nǹkan tó wà láàrin kábíyèsí àtàwọn olórí yẹn tí kábíyèsí tó ń fi orí jì wọ́n ní gbogbo ìgbà wọ́n bá mú ọ̀bẹ sí ọ̀tá ẹ̀ lọ́rùn ó máa ní òun ṣàánú ní kíni Ọlọ́run gbogbo nǹkan kí nǹkan tó ń lò fún kábíyèsí lágbára ẹ̀jẹ̀ Jésù Ọlọ́run máa sọ́dọ̀ omi máa sọ́dọ̀ òfó máa sọ́dọ̀ afẹ́fẹ́ kábíyèsí á rí tiwọn ṣe kábíyèsí ọkùnrin 15 ọkùnrin wàwà wowó ọkùnrin tó lágbára tó stand well pẹ̀lú nǹkan tó ń ṣe fún kò tiẹ̀ mira pé Naomi òun gangan ni live òun gangan ni gbogbo nǹkan tó wọn ni wọ́n bá ṣe ẹ̀kọ́ kan tó kàn lọ try nǹkan tó wá try again ogun ran kábíyèsí mọ́ ó bá ń wọ̀n yín kẹ wọnú odò lọ ó wọ̀n yín kẹ fi ẹ̀jẹ̀ ara yín wẹ̀ kẹ fi ẹ̀jẹ̀ ọmọ yín wẹ̀ ó lè ṣiṣẹ́ lára kábíyèsí kò lè ṣiṣẹ́ lára Naomi kò lè ṣiṣẹ́ lára àwọn ọmọ Naomi agbára ẹ̀jẹ̀ Jésù Kristi Olúwa wa torí Naomi bó ṣe wà yóò ti wà nú ẹ̀jẹ̀ Jésù ó ti kọ́ àwọn ẹ̀kọ́ nú ẹ̀jẹ̀ Jésù
Ilẹ̀ mìíràn ó dúró lórí Kristi àpáta. Ilẹ̀ mìíràn yanrìn ni. Ẹ̀yin bá wò níbi tí Jésù ti ń jọba. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa. Ẹ bá mi like, kẹ́ bá mi share. Ààbò Ọlọ́run á dájú lórí gbogbo wa. Àánú Ọlọ́run á wà pẹ̀lú wa. A ní ṣubú dànù. Jésù Olúwa wa. Amen.